Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Medical doctor tí mo fẹ́ kí n dènà rè ṣùgbọ́n kan ọjọ́ náà tọ́lọ́n tún gbé gbà ló yàtọ̀ bí n ṣe wo san fẹ́ nìkan kan pẹ̀lú abẹ́rẹ́ tí n ṣiṣẹ́ abẹ kí n gbé wọn tíátà o kò ní ìdí kò mí pé mi kì í ṣe dókítà o àìmọye èèyàn lórí wọn ti fún wòsàn ògùn lọ́gọ̀ èèyàn ti rí gbàlà lára wa torí mo ti fúnrin toríṣiríṣi ìdílé ṣe mo ti gbà wá bàjẹ́ pátá lọ́wọ́ agúnbàjẹ́ mo ti fọ pápá orí pa àbìdá sí lèrè àlùpà ìdá òde bẹ́ẹ̀ lẹ́nu bàbá gbọ́njú. àbáṣorí rẹ̀ ọmọ bàbá mi jọ àtàṣà lórí lọ́wọ́ ẹ̀ka oṣù bàbá ẹgbẹ́jọ́ àbáwọ̀ lọ́kùnrin lórí lọ́wọ́. ó bá wà lóde tó kọ́ fún ọmọ ní sísì oṣù bàbá ẹgbẹ́jọ́ oṣù àlejò tó dùn èyí tó sì nígbà ó mọ̀ èyí nígbà ọmọ lọ́dọ̀. ọmọdé kájọ tó lè kọ́ àṣírí òkun ìgbàgbé sí ti tó ká. ọmọdé bòròbòrò tó lè kọ́ àṣírí òkun ìgbàgbé sí ti tó ká. torí mo bá dogún gbọdọ̀ pẹ̀lú ogójì yẹn ìdàpọ̀ ayé lásán àbájẹ́ kan. mo bá dogún gbọdọ̀ pẹ̀lú ogójì yẹn ìdàpọ̀ ayé lásán. ìwọ̀n bá bèrè bọ́ọ̀lù ayé yìí sọ̀kọ̀ mọ́. èèyàn má lọ kú tú ẹ. àwọn ọlọ́làjà tó dùn ó láyé èyí yàtọ̀ èyí dúró ó sì nígbà ọmọ tó ń tẹ̀lé. ìwọ̀n bá lẹ́yìn ọ̀tẹ̀ bọ́ọ̀lù ayé yìí sọ̀kọ̀ mọ́. èèyàn má lọ kú tú ẹ. àbáwọ̀ ló sọ̀kún ní ọmọ tó ń tẹ̀lé. òkọrin gidi oṣù báyọ̀ sọ pé òkọrin gidi òkọrin gidi oṣù báyọ̀ sọ pé òkọrin gidi. òkọrin gidi oṣù báyọ̀ sọ pé òkọrin gidi. sọ́yìn òkọrin gidi oṣù báyọ̀ sọ pé òkọrin gidi. ọmọ lọ́ba àṣà alọ́ba èdè alọ́ba ọ̀rọ̀ mẹ́ta lọ́kọ́ níwọ̀n nìkan. ọmọ lọ́ba àṣà alọ́ba èdè alọ́ba ọ̀rọ̀ mẹ́ta lọ́kọ́ níwọ̀n nìkan. òṣè. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.